bàbá mo ti wà ń bì. Ibo ló wà gan-an? Mo ń wá kẹ̀kẹ́ bọ̀ ní bàbá. Ẹ sọ pé kí n máa bọ̀ nídìí igi yẹn. Má bọ̀ mo ti yọ báyìí. Rọra o. Kẹ̀kẹ́ ló gbé wá ni. Bàbá kẹ̀kẹ́ lọ̀rọ̀ mi kan. Kò sí kankan mọ́. Èmi rò pé mọ́tò ló gbé bọ̀ ni. Bàbá mọ́tò báwo? Níbo síbo? Rọra o, sílẹ̀kùn. Ok mo ti rí. Ẹ ṣé. Rọra o. Ẹ pẹ̀lẹ́ sà. Pẹ̀lẹ́. Rọra sà. Sá máa bọ̀ báyìí. Ẹ ṣé. Máa bọ̀ báyìí. Balẹ̀kùn dé padà. Àwọn oníṣù kan àtàwọn ajá kan. Ok. Kẹ̀kẹ́ ló gbé wá. Kẹ̀kẹ́ ni ìdádi kò sí kankan mọ́. Ẹ kó àgbà. Ọba ọ̀gàn o. Bẹ́ẹ̀ ni sà. Ó ti bá ọ̀gàn ni o. Ẹ rọra sà. Má rọra bẹ́ẹ̀ torí slow yìí o. Ẹ ṣé sà. Ẹ ṣé o. Ní nǹkan sí ọ o. Nǹkan. Kẹ̀kẹ́ inú òtútù yìí. Bẹ́ẹ̀ ni kò sí kankan. Kò sówó mọ́tò kọ́bọ̀ báyìí kò sí. Ẹ ṣé bàbá mi. Ẹ ṣé gan ni o. Òtútù yẹn pọ̀. Pẹ̀lú kẹ̀kẹ́ yẹn nínú òtútù dáadé. Ó ń ṣe nǹkan kékeré rárá. Àsìkò ìláwà yìí. Mo gbọ́dọ̀ débi ni o. Nǹkan ti bàjẹ́ jìnnà dáadáa. Sí kankan. Èmi tó yẹ pé èmi àti Láwálé la jìjọ bẹ̀rẹ̀. Mọ́tò méjì mo ní. Tesla kan, Mercedes kan. Bí n tiẹ̀ tó Láwálé. Nǹkan bẹ̀rẹ̀ sí máa lọ sílẹ̀. Mercedes kọ́kọ́ lọ. Àwọn Tesla bá tún wá gbé mọ́tò padà lóru. Ọ̀sánwó nù. Tí yàn bá rówó níyàn máa san. Tẹ bá rí gbálẹ̀ máa rá mi bá mi. Kò sí wàhálà. Kírẹ́dìtì ti bàjẹ́ kò sí kankan mọ́. Kírẹ́dìtì tún ti bàjẹ́. Kò sí wàhálà. Ẹ jọ̀ọ́. Àwọn tó láyé ọba wá sí. Ẹ ṣé. Àwọn tó láyé ọba wá sí. Ẹ ṣé bá mi. Àwọn tó láyé ọba wá sí. Orí ilẹ̀-ẹja fi ń labú. Orí ilẹ̀-ẹja ti bàjẹ́. Orí ilẹ̀-ẹja ti ń tó bàjẹ́ báwo? Orí mi ti bàjẹ́ nìyẹn. Orí rẹ̀ bàjẹ́ ló débí. Ṣé gbogbo ẹja ní bẹnu bú ni? Wọ́n ti ń sin àwọn ẹja kan ní ìsìn ní pọ́ǹdì. Ọ̀wá ń pò ilẹ̀-ẹja ti orí ilẹ̀-ẹja fi labú. Ṣé inú bú làwọn wà? Orí mi ẹlẹ́dàá mi. Àátúnṣe náà ni sọ́ra àwọn ẹja tó ń wò yìí. Bẹ́ẹ̀ ni sà. Ẹja yìí bàjẹ́ látàárín. Bẹ́ẹ̀jẹ̀ ó bà bàjẹ́ orí ni. Orí ni. Bẹ́ẹ̀ ni. Mi gbọ́ rí o. Orí ilẹ̀ ti bàjẹ́. Orí ilẹ̀ ti bàjẹ́ yìí. Ní ẹ fi ní ọmọ àbọ̀dọ̀ ojú ẹ̀ tí ó bọ̀ tún sí. Àtúnṣe lẹ́yìn. Èyí tí ń kọrin o. Àtúnṣe. Ọ̀rọ̀ rẹ ti lójútù. Adúpẹ́ o. Ọ̀rọ̀ rẹ ti lójútù. Adúpẹ́ o. Fọwọ́ kan ìyá rẹ̀. Tún fọwọ́ kan. Ọ̀rọ̀ rẹ ti ṣe é ṣe. Kí la máa ṣe báyìí bàbá? N tá a ṣe ní ìṣẹ̀lẹ̀ wípé ọ lọ wá gbogbo nǹkan tẹnu oúnjẹ pátá. Gbogbo tí ń jẹ́ oríṣiríṣi èso. Bàbá rẹ bá ṣe mọ ni o. Oríṣi mélòó? Bàbá rẹ bá ṣe mọ ni. Gbogbo èso tí wọ́n bá ti ń tì bẹnu ló lọ ra wa. Tó bá wá ra èso wá mo wà fi irun orí ẹ̀ díẹ̀ sí. Irun orí mi? Bẹ́ẹ̀ ni ó fi irun orí ẹ̀ díẹ̀ sí. Tó bá fi irun orí díẹ̀ sí fìlà rẹ náà. Bá mi nínú lórí. Sí díẹ̀ sí. Àmì nínú. Máa sí. Iṣẹ́ tún bẹ̀rẹ̀ nù o. Yẹ máa rè. Má gẹrun gbọ̀n wá o irun orí mo pé o. Tó bá ti wá mú orí rẹ ọ wà gidi ẹ̀ mọ́ máa gbé bọ̀. Èmi ó ṣètò àwọn nǹkan tó kù mú fi kàn. Ẹ ṣe bá mi. Tí mo bá parí gbogbo ètò yẹn pátá ọ wà gbé kinní wọn. Ìwọ kọ́ yìí. Èmi ni. Ó gbé lọ sí àwọn àdúgbò kan táwọn oró bá ń gbé. L'Amẹ́ríkà yìí. Níjẹ̀bú Òde ni. S'Amẹ́ríkà kọ́ ló ń gbé ni. Ẹ má bínú. Ó gbé lọ sádùúgbò àwọn olówó gidi ni ó. Bíi Potomac. Bíi Potomac ó wà wá síìtì táwọn olówó gidigidi wà. Kò ń ṣe county street gangan. Street gangan. Èèpà. Ọ wà lọ ó lórí ma bẹ́ẹ̀. Ibẹ̀ ló lórí ma. Ní rí mi. Ìwọ kọ́ lọ́mọ bó ṣe dọ́gbọ́n ara rẹ. Ìgbà wo ni máa ṣe? Òru ni. Òru là ń ṣe kà. Àwòsàn náà bínú. Bí yẹn bá ṣe lọ́sọ̀ kò ní fara rí lọ. Ó tán máa ní. Ọ wà lọ rí ma gbogbo àwọn olówó. Tó bá ti wá rí ma bẹ́ẹ̀ tán. Ìwọ kọ́ yìí. Èmi rẹ̀. Owó dé. Onírin. Yọkọ̀ wà ná o ní owó tó fi mi tí ń fi ṣe àwọn nǹkan tó kù rẹ̀. Bá mi. Mi ì mọ̀ ká máa sọ̀rọ̀ débẹ̀ yẹn. Débò. Ibi owó. Sọ́fẹ̀ẹ́ nígbà lọ́fẹ̀ẹ́ ń wòsàn ni. Mi ò bí ọ̀fẹ́ ní Jésù fún wa. Àwọn ń tàn yín ni kò sọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ ni àwọn èèyàn lo private jet àwọn báyìí ló bá jẹ́ ọ̀fẹ́ wo. Ọ̀fẹ́ mo rè bóyá Láwálé sọ fún mi pé máa mú. Ó yẹ kí Láwálé sọ fún ọ. Ó yẹ kó sọ ta tó ní pè mí. Àwọn èèyàn rẹ kọ́ yìí. Bóyá Láwálé ni.
ọkùnrin ní pè mí láti Chicago yìí èyí ń dà lóhùn létà ni ok wọ́n dà lóhùn létà ni nídìí èyí nǹkan Láwálé sọ pé máa mówó dábì ó mú wá $75 ló kù nínú credit card mi bàbá kò sí kankan mọ́ $75 kí ló fi ṣe wá mi lè fún yín ìdajì nínú inú èlò $75 gbogbo tí mò ń sọ yóò nù $500 èèpà fakati kí ló dé vẹ́ṣọ̀ mi ìwọ ló yín wọ ibi kọ́dọ̀ ló fi lè sí ni tọba àmọ̀ gbọ́ ọ̀fẹ́ kọ́dọ̀ rẹ sí o lè máa lọ ọmọkùn kẹ̀kẹ́ rẹ kí. ẹ má wọrí máa wá by all means ni kò wá $500 wá. máa wá láìpẹ́. ṣé bó o ní kẹ̀kẹ́. mo ní kẹ̀kẹ́. lọ́bẹ̀ ẹ́ dọ́dà sí. pẹ̀lú kẹ̀kẹ́. kí ló dé. nínú òtútù. àwọn India ń ṣe àwọn Pakistan ń ṣe. lọ́bẹ̀ rẹ̀. mo ń ṣe India Nàìjíríà mo ti wá. ọ̀dà adágbé kọ́ lọ mọ́ lọ Nàìjíríà. no ẹ jẹ́ ká máa sọ lọ. kọ́lọ́ wa Tesla rẹ padà Nàìjíríà ni. no máa rà mí. ẹ lọ wá $500. $500. ìtì ọ̀dà olóhùn. ìwọ kọ́ yìí. èmi rè. gbàgbé Tesla kí n máa rà. lọ mọ ọ̀nà Lamborghini. èèpà orí mi. o ò ní gbé kírẹ́dìtì káàṣì ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. pẹ̀lú $500. tíṣẹ́ tí mo bá ṣe fún ọ tí o bá dáhùn wàá gba $500 nípa. èmi sọ pé bóyá máa sọ pé kí n pa yín ni tí o bá dáhùn. bàbá bẹ́ẹ̀. bàbá mi ti kú. ó tuntun pa ni ọ padà bisáyé ó tọ gbórí rẹ ó wà gbórí rẹ wàá gbọ́ ṣoṣo lẹ̀ gidi gangan àbọ̀ gbórí bàbá rẹ lọ ná. ok ẹ yẹ máa sọ lọ kí ni mo tún máa ṣe lẹ́yìn. ó tán o n tó ṣe nu. mi ì bẹ́ẹ̀ sọ kí n máa rẹ yín. mo dákọ̀ yín fún ọ nísìn. má bínú. sórí gbogbo tí mo ní o ṣeun ó ti tán. èmi ò wà bọ́ wá ẹyin òróró torí irun orí rẹ ta ni bẹ́ẹ̀ bí irun orí rẹ bá ti ń fún sí nínú ẹyin wọn. owó ọmọdé lówó dé bẹ́ẹ̀ mo sọ fún ọ onírin gbàgbé ẹ bó ti jẹ́ mọ́ àwọn ìtòlù àwọn kọ́sítọ́mà ní ọdún mẹ́sẹ̀gì ẹ ṣe bá mi ẹ ṣe kò sí wàhálà ẹ ṣe ìgbà ó ní kí n wá dé abẹ́ máa ṣe ní kírẹ́dìtì ní kẹ́ máa wá fún yín lówó díẹ̀ díẹ̀ sọ́dọ̀tà wọ́n yé ṣe láwìn ìwọ̀n ìfowówó láwìn. ṣé mo lè finance ẹ ni Amẹ́ríkà la wà máa ń finance gbogbo nǹkan ni mọ́tò tán la máa finance. gbogbo sẹ́tì mi báwọn èèyàn síbi wọn ì finance. ọ̀hún finance èèpà ọ̀kárí láì ló mú $500 kì í ṣe ọgbà bẹ́ẹ̀ mọ̀ sọ̀rọ̀ yóò yọrí sí rẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ìmọ̀sọ̀ bẹ́ẹ̀ fún ọ. Ọlọ́run ṣe o. ọ̀dà wọ́n ti kí lè máa fún mi kí n máa lọ kí n tẹ̀ ṣe máa lò. kò sí kankan tó máa lò báyìí ní tí mo ní kó lọ ṣe ní ọlọ́sẹ̀. bàbá nǹkan ti bàjẹ́ jìnnà kò sí bí ṣe máa délé. ṣé mi mo bàjẹ́ bí gbogbo kẹ̀kẹ́ wá sí táyà rẹ̀ ti jò ní. kò jó. yín máa lọ. ok má bínú bá mi má fi nǹkan ṣe mí o. ọkọ̀ náà ní jẹ́ nǹkan ṣe gbogbo wa àwa máa tó yẹ tí o tún àṣẹ ní lọ́ra o mọ́ tó mú lọ́mọ́ tọ́lọ́ yẹn sí káńsù fún ẹ lọ́ra o ẹ ṣe bá mi. bẹ̀lẹ́ o ó dàbọ̀ sá. ó dà o ó dàbọ̀ sá. ó kílé o. ajẹ́sà ó dàbọ̀. ṣé kí n gba bí jáde. níbi ọgbà wáyé ọgbà o ibi tó ọgbà wáyé ọgbà o. ok sá ó dàbọ̀. thank you. kírẹ́dìtì yorùbá ìjáde ìgbín $500 ìgbà tó ń tọ́ pé kí n gbé kẹ̀kẹ́ kí o sì fi ogun Tesla rí nǹkan sọmọ ẹ̀. máa bọ̀ ọ̀rọ̀ orí òye mi dáadáa. ọjọ́ mẹ́fà ti pé bá mi èyí ní ọjọ́ kẹfà. tí ń ṣe sùúrù Ọlọ́run tó dáyé àtọ̀rọ̀ gan ọjọ́ mẹ́fà lè dà ọjọ́ keje ló fi lọ́ọ́ rí sinmi ibi tó sinmi sí. àṣẹ sùúrù mo fi àjọ bọ́ sí. mi mo ṣẹ́ẹ̀kì àkáǹtì mi nínú nǹkan tó tẹ̀lé pé overdraft ló wà bẹ́ẹ̀ àti owó tó máa wọlé ó máa kíkì overdraft jáde owó ńlá wọlé mo ti ṣẹ́ẹ̀kì mi rí. mo dẹ̀ wo wájú lé mo wà pò mi rí nǹkan kan tó jọ bí owó. ṣe sùúrù jàre ibo lórí mọ́ gangan Potomac. ní Potomac níbi convenient street yẹn níbi. kí ló ṣẹlẹ̀ bá. ṣàgbà fọ́. ṣàgbẹ́dà. convenient ló lọ rí èrì mọ́. convenient ni. gbogbo àwọn tí ń bẹ convenient street yẹn wọ́n ti rìtáyà. rìtáyà bá wo kí ló kàn mí àti rìtáyà. wọn ò ṣiṣẹ́ mọ́. ok. ṣé wọ́n mọ̀ pé sẹ́tà ṣe fún ọ tó bá ti rí má dùgbò olówó gbogbo owó tí wọ́n bá ti ń rí mu ọ̀dọ̀ rẹ ni ó máa padà sí ni. ok kó máa padà. ẹ ti wá lọ rẹ̀ èrì mọ́ convenient street gbogbo àwọn retirement ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn kódà wọ́n wá bí wọ́n wá fún envelope nígbà tí wọ́n rìtáyà. tó bá ṣiṣẹ́ mo ò lè rówó. bó o lọ sí fẹ́ rówó. ìgbẹ́dà. níbo ìtọ̀. níbo lọ fẹ́ yà sí. ibi. nǹkan ti sí ọ. nǹkan ṣe mí. bó o ṣe wáyé gan ìwọ gangan ti rìtáyà. mo rìtáyà báwo náà mo sì fẹ́ ṣiṣẹ́. níbo ó ti rìtáyà kí tá a ṣe fún òṣèṣe lẹ́ẹ̀mejì àdúgbò tó lọ rí ẹni mọ́ àdúgbò àwọn tó ti gba retirement ni. ẹ gbà mí o. ẹ sọ pé bàbá ṣe ń ṣiṣẹ́ mo ṣe máa rówó. sáwọn yẹn wá ṣiṣẹ́ mọ́ sáwọn ará convenient street ṣé wọ́n ṣiṣẹ́ mọ́ ní Potomac gbogbo wọn ti rìtáyà. ó ti rìtáyà.
ọmọ ti bá nǹkan jẹ́ o gúgú ẹ̀ ní kó tó lọ bẹ̀ ni. Olúwa o ẹ sọ fún mi. ṣé mo ò ṣe gúgú kọ́ ọmọ àmọ́ àdúgbò nǹkan ti bàjẹ́ o. Kẹ̀kẹ́ ni mo gbé débẹ̀ bá mi lóru. Kẹ̀kẹ́ yẹn náà ló gbé wáyé. Bẹ́ẹ̀ ni sà. lórí mójútó kí táyà rẹ̀ mọ́jọ́ ni o. tí táyà rẹ̀ bá fi lè jò ìwọ kọ́ yìí owó rìn ju ara rẹ̀ London lọ. London báwo. àwọn ará London máa ń rìn láti bus station lọ sí train station wọ́n máa ń rìn kiri wọ́n rìn ju fẹ́ndọ̀ lọ fẹ́ndọ̀ ní tàbí pa. èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ. Kí ló dé báyìí. máa bẹ́ẹ̀ lọ kí táyà rẹ̀ ọmọ jò ní nǹkan ti ṣe ọ́ kàn sí nǹkan kan mọ́. babaláwo tí ń wò sẹ́ òsì tẹ́nì kan wá sọ fún ọ pé o tún lè sọ ọ́dọ̀ olówó ń tan ara rẹ̀ jẹ ni o. Irọ́ ni o. Bàbá ìjọ ẹ ṣàánú mi. kò sáà dùn kankan nǹkan ti bàjẹ́ mọ́ ẹ lọ. Ẹ sọ pé máa gba return 500. ṣé orí rẹ pé sá ṣé mi gbéṣẹ́ fún ọ ni ṣé mi gbéṣẹ́ fún ọ ni. Ẹ gbéṣẹ́ fún mi wọ́n kọ́kọ́ mọ̀ ọ́nà tó bá jọ́ méjì òní kọ́ padà wá ń bí àwọn yáàbí lè rìn tá a bá lè sí sọ̀rọ̀ rẹ̀. máa lọ báwo kò sí ibi ṣe máa jẹun. àní o máa lọ náà. ó náà yáwó ni tó máa fi fún yín lówó mo ti sọ pé màá wá dẹ́wọ́ padà ọjọ́ kẹfà rèé bá mi kò sí kan tí máa ṣe ẹ̀ṣẹ̀ ṣàánú mi. tó dandan kọ́ jẹni lọ́mọ bàbá ẹ bá mi bí ọ̀wọ̀n ìyá mi. ayé ẹ fẹ́ ta dànù o fọwọ́ gbé. ẹyin náà ẹ má bínú orí ẹja kì í bàjẹ́ o ẹ má bínú ọmọ ìdìbò ọkàn yìí o mọ́nàdọ́ tó bá di ọjọ́ méje kọ́ padà wá wọ́n ti sọ tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ fún ọ. ṣé mo rówó mọ́tò. níbo ṣé táyà kẹ̀kẹ́ ẹ ti jò ní. kò jò báyìí. báwo jáde. ẹ máa ṣe. ṣé kí n pè yín lọ́la. èmi àti tó bá dijọ́ méje ni ọ wá yìí mo bá àwọn ìyá mi sọ̀rọ̀ kó tó dijọ́ méje àwọn ọmọ sábà sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ. ẹ ṣe bá mi. ó dàbọ̀. ṣé ibi ni kí n gbà jáde. mọ lọ. Olúwa o. omi ti bá nǹkan jẹ́ o. ọmọ yóò sì rìtáyà láì jẹ́ kọ́ lóun ti rìtáyà rẹ̀ ọlọ́run ọba rí rìtáyà mi wọn ò ní rìtáyà ara ó rìtáyà rẹ̀ o tí ẹ lọ bọ kọ̀ọ̀kan mi. lọ sí o lọ rí fọ́ọ̀kà àwọn ìyá mi lójú.